obìnrin kan tí wọ́n pè ní Zainabu Ànábì wá lọ bá Zainabu sọ̀rọ̀ kókó wá fẹ́ Zaidu. Zainabu lóhun ò fẹ́ pé kí ni òun ṣe máa fẹ́ ọmọ ọ̀dọ̀ lásán, èèyàn ńlá lòun náà fẹ́ fẹ́, ẹni tó tóbi lòun náà fẹ́ fẹ́. Èmi ò fẹ́ ọmọ ọ̀dọ̀, èèyàn ńlá ni mo fẹ́ fẹ́. Zaidu ò kì í ṣe táìpù mi, kò kì í ṣe tẹ́sítì mi. Ó lọ sílẹ̀ lómi tó bá ṣàti rówó lọ́wọ́ ẹ̀, ọkùnrin ò bá súnké kò kán. Ó ní fẹ́ Zainabu fún Zaidu, àṣẹ wa ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba. Wọ́n dẹ̀ fẹ́ra wọn. Nígbà tí wọ́n fẹ́ra wọn tán, Zainabu sì ń sọ nínú ilé náà pé sẹ́ẹ̀ ìwọ tí mò ń fẹ́ yìí òun ṣe spẹ́kì mi mò ń mánéjì ẹni. Àwọn méjèèjì dẹ̀ kọra wọn lẹ̀. Ọlọ́run dẹ̀ pa Ànábì wa Muhammad láṣẹ wọ́n ní pé kó fẹ́ Zainabu. Ànábì wa Muhammad dẹ̀ wá padà fẹ́ Zainabu. Látara pé Zainabu kọ̀ pé òun ò fẹ́ fẹ́ ẹrú, ó dẹ̀ padà fẹ́ Ànábì Ọlọ́run Ọba. Gbogbo wa la gbọ́ irọ́ tí àáfàá tó sọ̀rọ̀ tán yìí, irọ́ tí wọ́n pa. Wọ́n sọ ní sọ pé Zainab ni ó kọ ẹnu fẹ́ sí Muhammadu. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí? Ẹ ká lọ sí The History of At-Tabari Volume 8 page 4. Ó ní according to Yunus bin Abdullah, bí Yunus ṣe ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láti ẹnu Wahab ibn Zaid, who said tó sọ pé the messenger of Allah had married Zaid bin Harith to Zainab. Ànábì òjíṣẹ́ Allah ó ti fẹ́ Zaid fún Zainab tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀, his paternal aunt's daughter, ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀. One day, the messenger of Allah went out looking for Zaid. Ọjọ́ kan Muhammadu bá gbéra, ó fẹ́ lọ wo Zaid, ó fẹ́ lọ wò nílé. Now, there was a covering of hair cloth over the doorway. Ní ẹnu ọ̀nà yàrá Zaid, curtain kan wà níbẹ̀ tó ti block ibẹ̀. But the wind had lifted the covering so that the doorway was uncovered. Atẹ́gùn ti wá fẹ́ curtain yẹn, so Muhammadu ò rí inú ilé. Zainab was in her chamber, undressed. Zainab yìí ìhòòhò ló wà. So Muhammadu ti rí látọ̀kan pé ọmọ ló pọ́n báyìí, ó ti rí ìdí ẹ̀, ó ti rí ṣépù díẹ̀, ó ti rí ààyè rẹ̀ pé Muhammadu ọ̀gbá ni kò ń rí fúrọ̀ sójú. An admiration for her entered the heart of the prophet. Ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni Muhammadu ti rò lọ́kàn pé ṣé nǹkan tí mo lọ fẹ́ fún ọmọ mi lélẹ́yìí Zaid, èmi ló yẹ kí n máa jẹ́ṣẹ́ Zainab yìí. Ẹsẹ̀kẹsẹ̀ ó ti nífẹ̀ẹ́ arábìnrin yẹn. After that happened, lẹ́yìn tí nǹkan ìwá ṣẹlẹ̀, she was made unattractive to the other man. Zaid bá bẹ̀rẹ̀ sí sọ pé òun ò nífẹ̀ẹ́ Zainab mọ́. Ẹ mọ̀ pé Zainab ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún Zaid pé bàbá ẹ wá síbí o, àmọ́ àkókò tó wá mi ò wọṣọ ìhòòhò mo wà, ó jẹ́ rí mi. Ẹsẹ̀kẹsẹ̀ ẹ sọ pé Muhammadu tó dẹ̀ mọ oríyàn sí Muhammadu jẹ́ ló ti sọ pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ó dàbẹ́ ni pé òun máa yẹra fún un, ló fi ń yẹra fún, ló fi ń sọ pé ó dà pé òun ò nífẹ̀ẹ́ Zainab mọ́. So he came and said, ó wá lọ bá Muhammadu, messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah, I want to separate myself from my companion. Mo fẹ́ kọ ìyàwó mi sílẹ̀. Torí pé yẹn obìnrin yẹn ti sọ fún Muhammadu pé bàbá ẹ wá orí mi yóò. Ó jẹ́ mọ̀ pé Muhammadu ò ń fojú rí fúrọ̀. The only thing tó mú lè ṣe ni pé kó wọ́n ra kọ obìnrin yẹn lẹ̀. So Muhammadu fẹ́ fẹ́ nìyẹn. Muhammadu wá béèrè. Muhammad asked, what is wrong? Kí ló ṣẹlẹ̀? Muhammadu ń díbọ́. Has anything on her part disquieted you? Ṣé nǹkan kan ní àtàrà ẹ̀ tí ó ti ń kórìíra ẹni? Ó ní no, messenger of Allah. Ó ní rárá. Replied Zaid. Ó dá Muhammadu pé rárá o. Nothing she has done and has disquieted me. Kò sí nǹkan tó ṣe tí mo fi ń kórìíra ẹ̀, messenger of Allah. Now, no, have I seen anything but gbogbo nǹkan tó ń rí lára ẹ̀ gbogbo ẹ̀ ni ó dá o. The messenger of Allah said to him, Muhammadu bá ṣàlàyé fún, ó wá sọ fún, ọ̀rọ̀ tí Muhammadu sọ yìí, òun ló wà nínú Quran chapter 33 verse 37. Mo máa gbé àyà yìí náà wá máa kà. Ó ní keep your wife to yourself. Dìyàwó ẹ mú tó wáyé pé nǹkan kan wà lára rẹ̀ tí kò bá sí nǹkan kan tó ṣe fún ẹ. Dìyàwó ẹ mú kò dẹ̀ and fear Allah, kò dẹ̀ bẹ̀rù Allah. That is the word of Allah. Ọ̀rọ̀ tó ń sọ yìí, ọ̀rọ̀ tí Allah sọ, òun lòun sọ fún ẹ yìí. Aya wá sọ̀kalẹ̀. Aya wo ló wá sọ̀kalẹ̀? Ẹ ká lọ sí Quran chapter 33 verse 37. And remember, O prophet, pé Allah sọ fún Muhammadu ló ń fẹ́ náà rẹ̀ sọ, ṣé pé Allah yọjú bí ọkàn, so irọ́ lásán ni gbogbo ẹ̀. And remember, O prophet, rántí o Muhammadu, when you said to the one for whom has done a favor and you too have done a favor, nígbà tó sọ fún
ẹni tí Allah ti ṣe ìdẹ̀ra fún tí wọ́n náà ti ṣe ìrànlọ́wọ́ fún tí wọ́n náà dẹ̀ ti ṣe ìrànlọ́wọ́ fún. Keep your wife and fear Allah. Dìyàwó ẹ mú kó dẹ̀ bẹ̀rù Allah. Bí kò dìyàwó ẹ mú kó dẹ̀ bẹ̀rù Allah. Why concealing within yourself what Allah was going to reveal? Tó dẹ̀ ń rò lọ́kàn nǹkan tá Allah ṣe máa ṣàfihàn ẹ̀. And so you were considering the people. Ó wá lọ ń fọ́ fáwọn èèyàn. Ó lọ ń rò pé kí làwọn èèyàn máa sọ tí n bá sọ mo fẹ́ fẹ́yàwó ọmọ mi. Whereas Allah was more worthy of your consideration. Kò yẹ kó dẹ̀ máa fọ́ fẹ́yàn. Allah ló yẹ kó máa fọ́ fún. So when Zayd totally lost interest in keeping his wife, nígbà tí Zayd dẹ̀ sọ pé òun ò fẹ́yàwó ẹ̀ mọ́, obìnrin yẹn má gbàgbé ọmọ ẹ̀gbọ́n bàbá Muhammadu ni o. So when Zayd has totally lost interest in keeping his wife, nígbà tí Zayd sọ pé òun ò fẹ́yàwó ẹ̀ mọ́, we gave her to you in marriage. Àti sọ pé kí wọ́n lọ máa fẹ́. Ibẹ̀ ni Muhammadu ti lọ gba ìyàwó ọmọ ẹ̀. Àmọ́ àáfà yìí wá jáde, àáfà sọ wípé irọ́ kò rí bẹ́ẹ̀ o, wípé ṣe ni Zainab ló ń sọ wípé òun lòun fẹ́ fẹ́ Muhammadu. Meanwhile Muhammadu ti rí fùrọ̀ Zainab, ó ti rí òwò ẹ̀, ó ti rí pé àwọn ọmọ ló pọ́n báyìí àbí kóhun jẹ́ ń bẹ̀. Sọ̀nà tó jẹ́ lè gbà náà ni pé kí ti bí yẹn kó kọ, torí tí yẹn ò bá kọ ìyàwó ẹ̀ Muhammadu máa pa. Muhammadu ó padà pa náà ni. Wọ́n rán lọ sójú ojú ogun náà ní kan pa sí. So ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́rọ̀ táwọn àfáà yìí sọ. Àwọn àfáà yìí onírọ́ ni wọ́n. Àwọn tó fẹ́ fi lámbà ra lámbò ni wọ́n. Wọ́n kàn ń parọ́ ni, wọ́n fẹ́ràn ọ̀rọ̀. Ṣé rí kọ́ọ̀sì kan nínú iṣẹ́ àfáà, òun ni kọ́ọ̀sì yẹn, òun ni irọ́. Ṣé rí kọ́ọ̀sì yẹn 6 unit course ni. Tó o bá ti pass kọ́ọ̀sì yẹn, o ò tí lè qualify as an àfáà. So kò sí àfáà tẹ́ máa rí tí kò ní parọ́. Torí pé irọ́ gangan ló ń jẹ́ iṣẹ́ àfáà. Ẹ̀yin èèyàn wa, ẹ má gbàgbé, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Gbogbo ọ̀rọ̀ nù Kùránì pátápátá Muhammadu ló sọ, kò síbi kankan tí Allah ti sọ̀rọ̀. Ṣe gidi eré lásán ni Allah, Olúwa ilé Kaaba. Mo sọ yìí mo dúró, ó dìgbà.